Bánjí ilẹ̀ Ọlágúnjú oníwà tútù tó yàtọ̀. Ìgbà ọdún kan ni o, mo kí ọ pé ẹni rere. Àmì àṣẹ ni ó máa ṣe torí ẹni yẹyẹlé rírọ̀ ní rádàbà lọ́rùn ìwọ onímọ̀ nírà o. Pẹ̀sẹ̀ ní rọ́kókò lágbálá Bánjí Ọlágúnjú ìbádùn là ń bá nílé olóyìn o. Ní mọ̀sáré ọmọ o. Bánjí Atlanta Georgia l'Amẹ́ríkà ìwà kéré òkòdélé láti ọlọ́run ọba o. Abá ọyọ ọlọ́dún ó máa yan fáńdà o. Ó yá jẹ́ ń kí ọ ní gbèjègbèjọ́. Ọmọ wọn lódò ọwá odò ọwá ọmọ onílé ọlá. Ọmọ Awórìn tún rírọ̀ ọmọ arójòjò yìí bẹ́yìn ni mò ń ké sí o. Ọmọ àlòkò lára ọmọ onígbò máyàmáyà ṣù ọmọ onígbò máyàmáyà tọ̀ ọmọ onígbò owó abarajọjọ bí ewé ìgbà ọmọ olówó joyè méjì pọ̀ ọmọ arówó ogun bùnà ọmọ onílé ọlá ọmọ amúrù mẹ́fà yán gbọgbẹ̀dó ẹ̀ta gbórí kege èjì mú kúkúrú dò èyí lílá orí ìrìn ó dé kòrò ń jẹ ọmọ asòkú bírí lágbẹ̀dẹ ọmọ abìdí owó gbé ìlàjà ni wọ́n ń kéyìn nílé bàbá tó bí ọlọ́mọ. Bánjí Ọlágúnjú ìràwọ̀ rẹ tó ń tọ́ kò ní ìwọ ọkùn o ìwọ ò ní sí wáyà Bánjí mo ní ìwọ ò ní ra máyé ẹni bá ní o máa ṣe tìrẹ ìbínú Ọlọ́run làtọrọ fún ọ tó rákàndá ni ọ tí o ṣe ta lò àpátápárá o ilé ọkùnrin ogun o ìwà rírè ìwà ìbárè mú lọ́lá Ọlọ́run wa ò ní wá ọtí láwùjọ olóríire ìjì oníjà ó gbọmọ dànù nínú aláboyún ayé onígbàrè rẹ lọ́wọ́ rẹ o Fẹ́mi Owólabí MJ bàbá olóyè púpọ̀ ló ní kí ọkú ọdún ó ní kórí jẹ́ kó pẹ́ láyé àtẹ́pẹ̀lẹ́sẹ̀ ń tẹ́ ẹ̀ náà tinútinú la fi súré fún ìwọ pẹ́ láyé o. Ẹ kú dédé wòyí ẹ kú dédé wòyí ẹ kújọ́ mẹ́ta ẹ sì káàbọ̀ sórí ètò tí ẹ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ gbogbo ibi tí ẹ bá ti ń wò mí kì í ṣe ètò live eléyìí tá a máa ń ṣe òun kọ́ ni mo ṣe mo gba eléyìí kalẹ̀ mo gba fọ́nrán ìkalẹ̀ ni nítorí ìjọba àkókò gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta pé àkókò ò fi bẹ́ẹ̀ sí láti máa jáde láti máa ṣe fọ́nrán live gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sì ń bẹ̀ wá mo ń rọ̀ wá ẹ má bínú bó ṣe tún rí lákòókò ènìyàn ṣùgbọ́n gẹ́gẹ́ bí gbogbo yín ti mọ̀ tẹ̀sí ti gbọ́ fún dáadáa ni kì í ṣe fún aburú àdúrà yín èròǹgbà yín ní ti dáadáa òun náà ló ń ṣẹlẹ̀ wá lórí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè fún díẹ̀ yìí mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ má bínú sí wa mo kí gbogbo yín gbogbo ẹ̀yin ọ̀rẹ́ wa gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo kí àǹtí mi ìyáàfin Fúnkẹ́ Ìyálájé wọ́n kú gbogbo ìgbà wọ́n kú àpọ́nlé Elédùmarè àpọ́n wọn lé ju bí wọ́n ṣe ń pọ́n mi lé lọ gbogbo alákùúkú jèrè bá a ṣe lérò rere èròǹgbà rere fúnlẹ̀ Yorùbá gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ tá a dó sórí òótọ́ tá à ń lépa àlàáfíà àti bílẹ̀ Yorùbá ó ṣe dáa Elédùmarè á pín ẹnìkọ̀ọ̀kan wa lérè gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè ìkankan nu wa a ní kú sọ́nà bí èéfín a sì ní yọ dànù bí ọmọ ọwọ̀ láṣẹ Èdùmàrè wọn ò ní fi wá ṣe ètùtù àbí ìrúbọ fún gbígba ilẹ̀ Yorùbá gbogbo àwọn òṣìkà èèyàn àwọn ọba àyéjẹ́ èèyàn ó jẹ́ èèyàn lásán láàrin ìlú ni ó jẹ́ olórúkọ láàrin ìlú ni ó jẹ́ olóṣèlú láàrin ìlú ni ó jẹ́ joyè láàrin ìlú ni ó jọba láàrin ìlú ni tó ń gbèrò tó ń sọ́nà pé kílẹ̀ Yorùbá kó má bọ́ lóko ẹrú kó má gòkè àgbà àwọn la fi ṣe ètùtù tá a fi ṣe ìrúbọ tí a ó fi gba òmìnira ilẹ̀ Yorùbá láṣẹ Èdùmàrè nítorí wọ́n ní ẹni tí ò jẹ́ gbì ikú gbì kò bá wọn wá kan ò sì ní bá wọn lọ mo kí gbogbo wa pé a kú ọjọ́ mẹ́ta a kú ilé a sì kú ìmúlédání a kú ìmúlédání mo dúpẹ́ fún ìfẹ́ tẹ́ ń fi hàn sí wa gbogbo bí ẹ ṣe ń tẹ àtẹ̀ránṣẹ́ tẹ́ ń béèrè àlàáfíà ẹ má bínú ọ̀pọ̀lọpọ̀ gan tí mi ò dá lóhùn iṣẹ́ ti gbéraga ẹ má bínú sí mi ẹ má bínú sí mi ṣé wọn pé wọ́n ní aríṣẹ́mọṣe àgbà ọ̀lẹ ni
bọ́lọ́run bá tún wá tòyàn pọ̀ máwọn èèyàn kan tó dàbí pé wọ́n wà níbi tó ga tán wá fẹ́ràn rẹ tán gbé nǹkan fún ọ tán fi inú tán ọ pé ó ṣe dáadáa bó ṣe tọ́ àti bó ṣe yẹ ṣe mọ̀ pé kò yẹ kéèyàn jáfara kò sì yẹ kéèyàn ṣèmẹ́lẹ́ wọn ní nítorí pé kí ni nítorí pé ìwọ ṣe olóòótọ́ nídìí ohun kékeré a ó fi ọ ṣe alákòóso ohun tó tóbi láti bí pẹ̀tẹ́lẹ̀ pẹlẹbẹ la ti ń fi nǹkan dányàn wò ṣùgbọ́n nígbà tọ́lọ́run ní kó yé èèyàn pé kéèyàn má fi falẹ̀ kéèyàn má fi ṣe ọ̀lẹ òun ló tún fa ìmúwásókè ó ti yé yín ẹni tó sì ń ṣe bẹ́ẹ̀ kò tí ì kúrò nídìí àrò ó sì ní àti débi tóun mú wa lọ kẹrí pé kò yẹ kéèyàn náà jáfara ẹ má bínú sí wa ilẹ̀ Yorùbá jẹ mí lógún o ó sì mú láyà mi lọ́sànán lóru ni mo sì ń gbèrò ni mo ń wo ọ̀nà tí mo fẹ́ gbé gbà bá a ṣe tá à ní dákẹ́ ṣùgbọ́n tí n bá ti rí gbogbo àwọn àǹtí mi àwọn ìyá mi gbogbo tó ń sọ̀rọ̀ wọ̀nyí tí wọ́n dúró sórí òótọ́ tí mo rí gbogbo àwọn bàbá mi àtàwọn bọ̀dá mi tí wọ́n ń sọ̀rọ̀ wọ̀nyí tí wọ́n dúró sórí òótọ́ tí bá tún ti dàárò máa ní iṣẹ́ ò falẹ̀ iṣẹ́ ò falẹ̀ a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè á sì máa dáàbò bo gbogbo wọn tó ń ṣe lórí òótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ ètò yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń bẹ̀rẹ̀ ǹjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mo sì ṣèbà fún Ọlọ́run ọba tó dá ayé tó dá ọ̀run tó dálẹ̀ pẹ̀pẹ̀ tó dá gbogbo ohun tó ń rìn lórí ilẹ̀ àtohun tó ń mí àtèyí tí ò mí ìgbàgbọ́ gbogbo wa ni pé Olódùmarè ló dá wọn ǹjẹ́ mo ṣèbà fún Olódùmarè òun ló lọ́jọ́ òní òun lọ́ba tó ń pàṣẹ pé kóòrùn ràn kò sí baba ńlá bá kú ẹni tó lè sọ pé kóòrùn má jáde ohun kan náà ló ṣèmọ́lẹ̀ tí mọ́lẹ̀ wà òun náà ló tún ní tó bá dìgbà kan kó dàbí òkùnkùn kí gbogbo àwọn ọmọ ẹ̀dá èèyàn ká lọ ṣe kí ni ká tún lọ fara nísinmi mo ṣèbà Ọlọ́run ọba òun ló ní tá bá lanu pé kọ́rọ̀ mọ́ jáde lẹ́nu wa nítorí pé ó ti mọ̀ pé a nílò ọ̀rọ̀ nítorí pé àṣẹ lọ̀rọ̀ nípa ọ̀rọ̀ la fi dálé ayé wọ́n ní láti tètè kọ́ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Elédùmarè sì ni ọ̀rọ̀ náà ìdí ẹ̀ rèé a dúpẹ́ a fìbà f'Elédùmarè pé a ṣì ń lanu wa ọ̀rọ̀ ń jáde ńbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ò lè sọ̀rọ̀ ó kù bọ́n ṣe fẹ́ pàṣẹ ọmọ aláṣẹ ni wá nínú ọ̀rọ̀ ni àṣẹ ọ̀rọ̀ wà kẹ tún wá rí Elédùmarè tún mọ̀ọ́mọ̀ ó tún fún àwọn kan lẹ́bùn pẹ̀lú májẹ̀mú tó bá wọn dá pé ọ̀rọ̀ inú afẹ́fẹ́ ni òdìgbà tí tó bá so nǹkan kọ́ra gidigidi tó gbogbo ẹ̀ tára wá ń jà sìnsìnsìn ẹ ti rí i pé tẹ bá rọ́pọ̀lọpọ̀ àwọn bírọ́dà mi nísìn àwọn èèyàn wa ẹ lè rí wọn ká kó nǹkan sínkùnsìnkùn àbí nǹkan tó ń jà rìndìnrìndìn kankan kan kò kọ́ra nítorí pé kí ni báyé ṣe ń yí là ń bá yí bó ṣe rí ń gbà yẹn nìyẹn kì í ṣe pá sọ pé àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ń gbà yẹn pé wọn mọ ohun tó ń ṣe ẹ bá rí àwọn bíi bírọ́dà mi Adéfáì Wálẹ̀sìn àti àwọn bàbá wa àgbàlagbà náà nínú ìṣẹ̀ṣe ẹ rí i pé ẹ lè bá wọn níbà dọ̀tí ẹ sì lè rí wọn nídìí ìdọ̀tí ẹnu làṣẹ wà Elédùmarè ló ṣe bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè àjúbà àdúpẹ́ ǹjẹ́ mo kí onílé mo kí àlejò mo kí ọkùnrin mo kí obìnrin mojúbà lọ́wọ́ ọmọdé mojúbà lọ́wọ́ àgbà o baálé ilé yìí ìbà ìyálé ilé yìí ìbà ọmọdé ilé lọ́kùnrin lóbìnrin ìbà o ǹjẹ́ mo kí oyún inú mo káṣẹ́ ẹ̀dí mo kí gbogbo ohun tó ń jẹ́ ọmọ ènìyàn ní gbogbo ibikíbi tí oníkálukú yín wà àti ẹni tí ó jù wá lọ ǹjẹ́ mo kí oyún inú mo káṣẹ́ ẹ̀dí ǹjẹ́ mo kí gbogbo lóyè mo kí gbogbo lọ́balọ́ba mo kí gbogbo orí adé abèjìgbàrà lẹ̀kẹ̀ lọ́rùn mi yóò yẹ yín kò ní yẹ̀ lẹ̀ láṣẹ Èdùmàrè ẹ jèrè ẹ fèrè jẹ̀kọ́ mo ní lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè adé á pẹ́ lórí o bàtà á pẹ́ lẹ́sẹ̀ àṣẹ á pẹ́ lẹ́nu kánrin kése ìrùkẹ̀rẹ̀ àdókìnì o ẹ̀sìn ọba àjẹkù pẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa gbogbo ẹnikẹ́ni ó ṣọba ó ṣèjòyè ni ó ṣe baálẹ̀ ni
tó bá jókòó sórí àpèrè nílẹ̀ Yorùbá tó jókòó àbí tó wà láàyè ipò àṣẹ gẹ́gẹ́ bí abẹnugan nídìí ipò kan nílẹ̀ Yorùbá tó bá ń ṣe ohun tó lòdì sí bí ilẹ̀ Yorùbá ó ṣe dàgbàsókè àbí bí ọmọ Yorùbá ó ṣe rọ́wọ́ mú. Mo ní gbogbo ipò tẹ́ jókòó sí, orí àga tẹ́ jókòó sí, á máa gbóná mọ́ yín, inú ilé nínú ààfin tẹ́ jókòó sí yẹn á máa gbóná mọ́ yín níwọ̀nba ìgbà tó bá ti jẹ́ pé èrò tara yín nìkan lẹ̀ ń gbà. Ẹ kọ̀ kílẹ̀ Yorùbá dàrú. Ilé ò gbà, ọ̀nà ò gbà ló ń ṣewé ará àgbà, bẹ́ẹ̀ ni ó ṣe rí fún yín. Iṣẹ́ mi ni mo sọ bẹ́ẹ̀, àwọn onílẹ̀ tó rán mi níṣẹ́ àwọn ló fi sí mi lẹ́nu. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ̀yin èèyàn wa, fún àìbínú sí wa. Láì dènà pẹnu, láì fàkókò yín ṣòfò rárá. Ohun tí ó mú mi sáré fẹ́ ṣe fọ́nrán yìí tí mo fi jáde, tí mo fẹ́ sáré ṣe fọ́nrán yìí lérèfé, òun ni ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta tá à ń gbọ́ tá à ń rí. Ṣùgbọ́n nítorí àìsí àkókò àti pàápàá jùlọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ti ń sọ̀rọ̀ lórí ẹ̀, wọ́n ti ń ṣe nǹkan kan, ó jẹ́ kí n wò pé ó dáa, kò sí láburú. Ìgbà míì ọ̀rọ̀ á wà kò ní sáàyè, ìgbà míì ààyè á wà kò ní sọ̀rọ̀. Ó tún wá bẹ́ẹ̀ bó ṣe wà ni. Ṣùgbọ́n mo rí ohun kan gẹ́gẹ́ bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀. Mo ní oríṣiríṣi ló ti ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Mo táwọn èèyàn wa tán ti ń yanjú ẹ̀ lọ́kọ̀ọ̀kan tá a yọ ṣẹ̀lẹ́kù. Ṣùgbọ́n mo wá rí ohun kan tí ó ṣe mí ní ààhin tó mú ìkọminú tó mú wá. Méjì ni. Èyí tó ṣe gbòógì ńbẹ̀, òun ni ọ̀rọ̀ àwọn tí wọ́n ní wọ́n ń sọ òkò ọ̀rọ̀ àbí wọ́n ń pe àwùjọ DSS wípé kán wá àrẹ́sìtì Aláàfin tuntun Ọba Ọ̀wọ́adé tó ṣẹ̀ṣẹ̀ wọ Ìpẹ̀bí nílùú Ọ̀yọ́. Bá à bá gbàgbé tá a bá rántí, tá a bá rántí tá a bá gbàgbé, èmi ti sọ fún wa, ọmọ Yorùbá là wá. A dẹ̀ fi ti ìlú ṣe. Gbogbo ìlú tó bá jẹ́ ti ìlú Yorùbá, ìkankan nínú àwọn ọba wa tí ò bá ti ṣe pé bóyá wọ́n dìídì ṣe nǹkan kan tó jẹ́ pé yóò pa aráàlú lára àbohun tó lè fa wàhálà fún gbogbo ilẹ̀ Yorùbá, tá a bá rẹ́nikẹ́ni tó bá tàbùkù wọn àbí tó bá bu ẹnu àtẹ́ lù wọ́n àbí tó bá sọ̀rọ̀ àbùkù sí wọn wípé a ní gbà. Ẹ má ṣèyọnu, kódà àwọn tí wọ́n ń pera wọn láwọn ọmọ ìlú yẹn, tán wá láti ìlú yẹn, níwọ̀nba tọ́ba yẹn dúró déédéé, tí wọ́n bá fẹ́ fi tọ̀tẹ̀ ṣe àbí wọ́n torí pé àwọn wà nínú ẹ̀sìn rádaràda, ẹni ẹ̀sìn ni mò ń sọ, mi ò sọ pé bóyá ẹ̀sìn eléyìí àbí eléyìí àbí yẹn, ẹni ẹ̀sìn rádaràda kan tó wù kí anybody lóun wà nínú ẹ̀, tó wá fẹ́ torí ẹ̀ fi ìkankan nínú àwọn ọba wa tí wọ́n dúró déédéé nílẹ̀ Yorùbá tó fẹ́ fi wọ́n wọ́lẹ̀. Ayé ìgbà tẹ́ ń ṣe, tẹ́ ń mu jẹ, ó ti kọjá. A ní fi tìlú ṣe pé torí pé a wá láti ìlú yẹn. A ní jẹ́ kẹ́ ẹ tojú wa yàn wá lẹ́bọ. A dẹ̀ ní jẹ́ kẹ́ ẹ balẹ̀ Yorùbá jẹ́ torí ìjẹkújẹ àti àtẹnujẹ tí ọ̀pọ̀lọpọ̀ yín tí ẹ̀ ń bá kiri. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ ni mo fẹ́ sọ lénìí. Mò ń padà bọ̀ lórí ọ̀rọ̀ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sisters wa àtàwọn brothers wa, àwọn bàbá wa, ìyá wa, wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n dẹ̀ ti jẹ́ kẹ́ ẹ mọ ibi tí àwa ọmọ Yorùbá wà. Ayé jọ́hun lẹ́ẹ̀ máa ṣe nǹkan fún kan nínú àwọn bàbá wa, tá a máa dákẹ́ tá a máa wò yín pé àìṣọmọ ọbẹ̀ àbí kò sí nǹkan tó kàn wá. A ti gbọ́n, a ti rí ibi tí ẹ̀ ń bá ọ̀rọ̀ yín lọ. A sì ti mọ̀ pé ohun tó bá ń ṣe Abọ́yadé gbogbo ọlọ́ya ló ń ṣe. Fún ìdí èyí, gbogbo bẹ́ẹ̀ bá ti gbé wá, á jẹ́ ó máa yé yín pé àjọ máa fa ọjọ́ máa tóra wọn ni. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n wọ́n ní kọ́kùnrin tàtọ̀rìn, kóbìnrin tàtọ̀rìn, ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀.
wọ́n ní kí ọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn pé ẹnìkan á lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Oníkángun kángun, àkú arapa ló kángun sọ́run. Wọ́n dẹ̀ ní bó ṣe wù kó le tó, ẹlẹ́nu rúrùn òun ló láàmú ìyá ẹ̀. Ilẹ̀ Yorùbá ni wọ́n ń pè bí. Àwa ọmọ Yorùbá la nílùú wa. Gbogbo bó ṣe wù ká fẹ́ fà lọ fà bọ̀ tó, ohun kan tí ó sì máa yé gbogbo wa, tí mo fẹ́ kó máa yé gbogbo wa ni pé àwa Yorùbá la nílẹ̀ wa, la nílùú wa. A ní kéèyàn kankan má ṣe ẹ̀sìn tó bá wù ú. Ṣùgbọ́n ẹ má fi ẹ̀sìn yẹn, ẹ má fi bàlú wa jẹ́, ẹ dẹ̀ má fi dí wa lọ́wọ́ lórí nǹkan tí ó bá jẹ́ ẹ̀tọ́ titi wa. Fún ẹ̀yin tẹ́ wà nínú àwọn ẹ̀sìn kan, a ti mọ̀ pé irú jàgídíjàgan yẹn lomi tán fi ṣèdálẹ̀, tán fi pilẹ̀ ẹ̀sìn yín. Ṣùgbọ́n kò sẹ́ni tó ní kẹ́ ẹ má ṣe tó bá ti jẹ́ òun ló wù yín. Níwọ̀nba ìgbà tí ẹrú á bá ti mọra ẹ̀ lẹ́rú, tí wọ̀fà á mọra ẹ̀ ní wọ̀fà, tíjòyè ò dẹ̀ ní ṣe bí ọba alágbo, kò sí wàhálà. Orúkọ tó bá wù ni là á jẹ́ lẹ́yìn odi. Kò sẹ́ni tó ní kẹ́nikẹ́ni má ṣohun tó wù ú. Ṣùgbọ́n pé ẹ máa wá fọwọ́ lalẹ̀ yẹn, ibi tí wàhálà fẹ́ wà nìyẹn. Ṣùgbọ́n mò ń bọ̀ lórí ìyẹn. Ibi tí mo wá fẹ́ kọ́kọ́ lọ gan pàtó tó tún fẹ́ fara pẹ́ ọ̀rọ̀ yìí, òun ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti àwọn ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Fún ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá gbàgbé, ní ọdún tó kọjá nígbà tí wọ́n gbé alàgbà Adégbọlá, ẹni tí gbogbo wa mọ̀ sí Talọlọ́run, tí wọ́n ló ṣe àṣemáṣe tí wọ́n jí gbé. Wọ́n jí gbé ni, mo sì dúró sórí pé wọ́n jí gbé ni. Yes, he was kidnapped. Nígbà tí wọ́n jí gbé, tí wọ́n gbé lọ sí Ìlọrin. Ìgbà tí wọ́n gbé dé Ìlọrin, wọ́n ya fọ́tò ẹ̀. Wọ́n gbé wá court, wọ́n ṣe fídíò ẹ̀, wọ́n ya fọ́tò ẹ̀, wọ́n ju gbogbo ẹ̀ sórí ẹ̀rọ ayélujára. Gbogbo wa la jọ rí, àtèmi àtẹ̀yin. Wọ́n kó ṣẹ́kẹ́ṣẹ̀kẹ̀, wọ́n mú gàárì, wọ́n kó sí lọ́wọ́, wọ́n kó sí lẹ́sẹ̀. Ẹ rántí o, èmi àti yín, Talọlọ́run ò pààyàn o, kò kùnyàn wẹ́lẹ́wẹ́lẹ́ o, kò gé èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́, kò kùnyàn. Yálà o jẹ́ Mùsùlùmí, o jẹ́ Krìstẹ́nì, o jẹ́ oníṣẹ̀ṣe tó bá ń wò mí lọ́wọ́, mo fẹ́ kó ṣí ọkàn ẹ payá. Don't have a biased mind. Má tí lẹ́mìí kankan pé ibi tó fi sí nì. Dúró kó gbọ́ ọ̀rọ̀ mi, kó wá ṣàgbéyẹ̀wò ẹ̀, kó gbé sí làákàyè, kó ọpọlọ pípé kó fi rò ó. Bóyá ohun tí mò ń sọ yóò yé ẹ, kó lè jọ tètè yé gbogbo wa báyìí. Nígbà tí wọ́n gbé ọ̀dọ́kùnrin yẹn, wọ́n gbé dé Ìlọrin, wọ́n sáré ya fídíò àti fọ́tò oríṣiríṣi bí wọ́n ṣe kó máàmù gàárì sí lọ́wọ́ àtẹsẹ̀, wọ́n fi ń han gbogbo ayé. Àlẹ́ ni tá à ń sọ yìí, kí ló ṣe sẹ́ẹ̀? Kò pààyàn, kò kùnyàn wúnúwúnú. Wọn bẹ́jẹ́ èèyàn lọ́wọ́ ẹ̀, wọn bá dà lọ́wọ́ ẹ̀, wọn bá ohunkóhun tá a lè pè ní nǹkan tó lòdì sófin, wọn bá lọ́wọ́ ẹ̀. Gbára, wọ́n ní kán kọ́kọ́ lọ fi pamọ́ ná fún iye ìgbà kan. Àbí bẹ́ẹ̀ kọ́? Ojú èmi àti yín rí. Bí wọ́n ṣe gbé dénú ọgbà ẹ̀wọ̀n, ṣé ẹ mọ̀ pé a sọ ńgbà yẹn, a ní wọ́n nà án, wípé kódà wọ́n ti ṣé léṣe lẹ́sẹ̀ pé tẹ́ ẹ bá wò ó dáadáa. Bọ́n ṣe gbé dénú ọgbà ẹ̀wọ̀n, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ máa wo, torí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń wa iná ayérayé àti ègún ayérayé, wọ́n ń wà á léra wọn lórí. Wọ́n ní nínú ẹ̀sìn àwọn kò sábòsí bí àwọn ẹ̀sìn alábòsí. Bẹ́ẹ̀ àwọn gangan ni wọ́n pilẹ̀ àbòsí, àwọn náà wà nídìí àbòsí. Wọ́n ń bábòsí sùn, wọ́n ń bá a jí. Àbòsí laṣọ tí wọ́n ń wọ̀ lójoojúmọ́, òun lomi tí wọ́n ń mu, òun lóúnjẹ tí wọ́n ń jẹ, òun níṣẹ́ tí wọ́n ń ṣe, wọn ò ní nǹkan míì. Àbòsí ni orúkọ tó yẹ ká máa pè wọ́n gan, àbòsí ni. Ọwọ́ wọn làgàbàgebè ló pin sí. Ṣùgbọ́n àwọn náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbọ́ tí wọ́n ní ẹnìkan alábòsí, ẹ má jẹ́ á ṣàbòsí nídìí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni wọ́n á wá máa pe gbogbo àwọn orúkọ tẹ́ ẹ̀ gbọ́ rí, àwọn orúkọ tó wá láti ilẹ̀ àjèjì, tọ́pọ̀lọpọ̀ wọn gan ò mọ̀ túmọ̀ ẹ̀ délẹ̀délẹ̀.
wọ́n láwọn fi búra wọ́n máa mú àwọn ìwé tó ti mọ̀ pé kò sí nǹkan kan tí ó ṣe fáwọn wọ́n láwọn fi búra pé òótọ́ làwọn sọ bẹ́ẹ̀ irọ́ lódidi náà ń gbélẹ̀ fún yín ara àbòsí yẹn lohun tí wọ́n ṣe fún Adégbọlá Abdulazeez Talọlọ́run wọ́n sáré ya fọ́tò ẹ̀ kò fipá bá obìnrin sùn o kò bọ́mọ kékeré sùn o kò pààyàn kò kùnyàn wíníwíní ìdí tí mo ṣe ń tẹnu mọ́ ni pé ẹ wo arákùnrin tí wọ́n ní ó pààyàn yẹn ẹ rí bí wọ́n ṣe ń gbé wá sí court ṣẹ́wọ̀n pé kò sẹ́ni tó fọwọ́ kàn wọ́n náà o kò sí nǹkan kan tó fi ṣe o ẹni tó kùnyàn wúnúwúnú tó pààyàn tó kún wúnúwúnú wọn àfọwọ́ kàn wọ́n náà kò sí nǹkan kan tó ń ṣe fún kódà ó tún ń bá wọn lo agídí ó tún ń sọ nǹkan tó wù ó ń ṣe nǹkan tó wù ú àbí ṣebí the same Òkè Kúrá tí wọ́n gbé Adégbọlá Abdulazeez Talọlọ́run tí ì ṣe ọ̀daràn tí wọ́n jí gbé tí wọ́n lọ tì mọ́ tí wọ́n wá ní kí wọ́n lù ú tán jù sáàrin tí wọ́n fìyà jẹ tán fẹ́ dá lẹ́sẹ̀ pátápátá tí wọ́n ya fọ́nrán ẹ̀ tí wọ́n fi hàn wá tán gbé wá sí kóòtù pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ lọ́wọ́ àtẹsẹ̀ tán fi gbogbo ẹ̀ hàn wá tán fi ń ṣe ẹ̀yẹ àbòsí wọn ni mò ń expose fún yín o wọ́n bí mọ́ wọn pẹ̀lú ẹ̀sìn tán láwọn ń ṣe ni bẹ́ẹ̀ ni bọ́rọ̀ wọn ṣe rí nìyẹn kò síbi tẹ́ fẹ́ dà sí wọ́n fi hàn yín gbogbo yín lẹ rí ó ṣojú gbogbo wa ẹ wá wo ẹni tí wọ́n ló pààyàn gbogbo bí everybody ṣe ló ṣe ká wọn lára tó àwọn èèyàn tí wọ́n lẹ́sẹ̀ ńlẹ̀ tí wọ́n lágbára tí wọ́n lè lọ rin bí wọ́n ṣe jí Talọlọ́run gbé tófin ò sì mú wọn tí wọ́n lè rin bí wọ́n ṣe lè lọ lu Talọlọ́run nínú ọgbà ẹ̀wọ̀n tófin ò gbé wọn tí wọ́n lè rin ìrìn pé a fẹ́ fi ṣe ẹlẹ́yà kí gbogbo ayé rí tí wọ́n lè ya fọ́tò ẹ̀ tán lè kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ láì ṣẹ̀ láì pààyàn wọn lè rin irú ìrìn yẹn láti rí i pé apààyàn tí wọ́n mú nílùú Ìlọrin láàrin wọn wípé wọ́n ṣe irú ẹ̀ fún ẹni tó pààyàn nìyẹn o ẹ jẹ́ n tún mú yín lọ bí kejì tí mo fẹ́ mú yín lọ. tẹ́ bá rántí láàrin ìgbà tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ náà ni ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni kan tó pera ẹ̀ láàfáà tó lọ bá arákùnrin àtàrábìnrin kan nínú ṣọ́ọ̀bù níbi tí wọ́n ti ń tajà ó dàbí pé àwọn yẹn ń ta electronics tó pera ẹ̀ láàfáà tó parọ́ mọ́ ọba Ìlọrin tó ní ọba Ìlọrin ló rán àwọn wípé àwọn yẹn o oníṣẹ̀ṣe ni wọ́n kó ẹrù wọn àwọn ò fẹ́ rí wọn ńbẹ̀ tó lérí mọ́ wọn tó ní tóun bá padà wá tóun bá bá wọn ńbẹ̀ tó tún sọ fáwọn tó nílé pé ẹ̀yin lẹ fi lé rẹ́ǹtì fún wọn bẹ́ẹ̀ bá lé wọn ṣémi àti yín ṣarántí àbòsí wọn ni mò ń fi hàn yín o ẹni tí ò bá bínú lórí ọ̀rọ̀ ẹ̀ kó bínú bọ̀ òótọ́ ọ̀rọ̀ ló délẹ̀ tá a máa sọ fúnra wa ẹni tó bá fẹ́ gbọ́ ni kó gbọ́ ẹni tí ò bá fẹ́ gbọ́ kó má gbọ́ gbóòótọ́ ọ̀rọ̀ ni ó ń sọ fún wọn níjọ́ yẹn ó ní tóun bá padà wá tóun bá débí wá bá wọn ìgbà tó yá tí ọ̀rọ̀ yẹn tó gbìnàyá tó fẹjú tótó tí gbogbo èèyàn dá sí tí wọ́n ní kán lọ gbé ọ̀gbẹ́ni yẹn ohun tó ṣe ò dáa ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ rí fọ́nrán ọ̀gbẹ́ni yẹn ń bì kankan níbi tí wọ́n ti ní ọlọ́pàá ti mú tí wọ́n interfere èèyàn tó lọ threat to life ló lọ ṣe yẹn o ẹ̀sùn ìdúnkùkù ikú mọ́ èèyàn ló yẹ kán fi kàn án lélẹ̀ tó jẹ́ pé òun ni tán máa ń to ráǹkì òun ni igbákejì sí apààyàn nígbẹ̀yìn gbẹ́yìn ẹ rí fọ́nrán ẹ̀ ń bì kankan tí wọ́n ti kó ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí lọ́wọ́ àti lẹ́sẹ̀ tó ti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n bá parọ́ wọ́n kọ lóhun tí ó sọ wọ́n sọ fọ́gá ọlọ́pàá wèrè arábìnrin tí mo ti sọ pé rédèrèdè ló máa gbẹ̀yìn ilé ayé ẹ̀ bó ṣe wà yẹn pẹ̀lú gbogbo ohun tó ṣe nígbà yẹn àdàbí tó bá yẹ pé lórí òótọ́ ló ṣe gbogbo ohun tó ṣe ló kù ṣùgbọ́n tó bá jẹ́ pé ó bá wọn mọ̀ sí àbòsí tí wọ́n ṣe àti rúdurùdu tán ṣe léléyìí táwa mọ̀ pé àbòsí àti rúdurùdu ló ṣe torí gbogbo wa la gbọ́ voice note gbogbo wa la dẹ̀ ka gbogbo ohun tó ṣẹlẹ̀ gbogbo procedure bọ́rọ̀ ṣe lọ wárántì tí wọ́n fi gbé Adégbọlá Abdulazeez Talọlọ́run títí dọ̀la kò sẹ́ni tó lè explain ẹ̀ kò ní meaning kò ní túmọ̀ because ìgbà tán bí PRO àwọn ọlọ́pàá ńìlọrin ó láwọn kọ́ ni
àwọn lọ gbé ta lọ́lọ́run. It was on the news. Eléyìí ṣe pọ́n parọ́ mọ́ èèyàn. Fact tó lé evidence anybody lè confam lélẹ̀ ilé ò sínú irọ́. So kò sí irọ́ tí èèyàn kankan fẹ́ pa fún wa láàrin yẹn. Ó yé ọmọ tó ń sunkún, ó yé ìyá ẹ̀ tó ń rẹ̀ dákẹ́. Tẹ́ ẹ bá dọwọ́ bo àwọn ọmọ burúkú náà dandan tẹ́ ẹ kọ́ níkọ̀ọ́kùkọ̀ tẹ́ ẹ kó sábẹ́ tán táṣìírí wọn bá wá tú, ẹ máa ní ẹ mọ̀ nǹkan kan bẹ̀, ẹ máa ní ẹ mọ̀gbà tí wọ́n di báyìí. Ọ̀pọ̀ gbàgbé ẹ máa gbìyànjú ẹ fẹ́ máa yí lé ìṣẹ̀ṣe lórí. Torí mo gbọ́ tí bàbá kan sọ tó ní ilé kéwú tí apààyàn alápatà yẹn lọ, ibẹ̀ ló ti bẹ́ nìkan pàdé tó wá láti ìlú òkè. Ẹ dákun, ẹ dárúkọ ìlú òkè yẹn fún wa. Ẹ dárúkọ ẹni tó bá pàdé tó kọ́ ní oògùn bọ́n ṣe ń ṣoògùn owó. Torí ẹ̀ ń sọ ẹni nínú ìwé oògùn tẹ́nìyẹn ní ló ti kọ́ ọ. Kí wá ló dé ẹni tẹ́ ẹ lóhùn ló níwèé oògùn tó kọ́ọ̀yàn lóògùn bọ́n ṣe ń pààyàn? Àti ìgbọ́pọ́n gbá ẹnìkan mú pé ẹni yẹn lẹ́ni yẹn o, bóun náà ṣe ń ṣe nìyẹn. Because tẹ́rí tẹ́ bá ń wá sórí social media tí nǹkan bá ṣẹlẹ̀ tó dẹ̀ yẹ pé nǹkan tí ò dáa tó yẹ kí gbogbo wa dẹnu bò ká sọ pé nǹkan yìí ò dáa ká dẹ̀ resolve issue yẹn bó bá ṣe yẹ kó lọ. Ká má wàá nàka àbùkù sáwọn kan pé àwọn kan ní àárín wọn lẹ́ẹ̀tì bá àbáwọn ni wọ́n kọ. Ẹ já sọ síbi tó wà. Kí lorúkọ ẹni tán mú? Ẹ̀sìn kí ló ń ṣe? Kí ló pera ẹ̀? Ìyẹn ò mean pé gbogbo ẹni tó ń ṣẹ̀sìn yẹn àbí gbogbo ẹni tó ń jẹ́ orúkọ yẹn ló ń ṣe. Òun ni wọ́n gbá mú, òun ló ṣe. Ó lórúkọ náà, ó lórúkọ bàbá, ó nínú ilé tó ti jáde, ó sì ní mọ̀lẹ́bí. Àwọn ni wọ́n ṣe ohun tí wọ́n ṣe, kì í ṣe ìlú yẹn. Táwọn èèyàn bá ń fẹnu kún ìlú yẹn is because ìlú yẹn náà ohun tán ti pera wọn àti nǹkan táwọn náà ti ṣe sáwọn míì òun ló fa ohun tó ṣẹlẹ̀. Otherwise kò síbi tírú ẹ̀ ò ti lè ṣẹlẹ̀, kò dẹ̀ sẹ́ni tírú ẹ̀ ò lè ṣẹlẹ̀ sí. Ẹ jẹ́ ká get it right. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀, ṣé àwọn ọmọ burúkú tẹ́ ń dọwọ́ bò lórí irú eléyìí tí ó lọ threaten àwọn èèyàn tó ní tí wọ́n bá kúrò ńbẹ̀, tí wọ́n bá ṣe gbá, tí wọ́n bá ṣàwo, tí ẹ jẹ́ kó jìyà ẹ̀ṣẹ̀ torí gbogbo alamọ bọ́n ṣe ẹjọ́ yẹn bí wọ́n ṣe ní kán filẹ̀ tán ní ó ṣèèṣì ni àbí kinní kan ni. Even ó sọ̀rọ̀ yẹn débi pé ó parọ́ mọ́gà ọlọ́pàá. Lórí ìyẹn lásán gan òfin wà tó gbé pé ó lọ lo orúkọ ọlọ́pàá, ó parọ́ mọ́ ilé àjọ iṣẹ́ ọlọ́pàá wípé wọ́n mọ̀ sóhun tó ń ṣe nígbà tí wọ́n mọ̀ sí. Ìyẹn lásán gan ó lòdì sófin, ó ní ìjìyà tó wà fún. Bọ́ ẹ jẹ́ kó ṣe case. Irú ẹni tẹ́ dọwọ́ bò lórí tí ò mọrú gráfítì ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn. Ṣé ẹ rò pé tó bá dọjọ́ iwájú, ṣé ẹ rò pé kò ní ṣe irú ẹ̀ again àbí míì tó máa jù bẹ́ẹ̀ lọ? Believing pé ẹ tún máa fọwọ́ ra òun lórí, ẹ máa bá òun bò mọ́lẹ̀. Ṣé ẹ rò pé ẹlòmíì ò rí nǹkan tẹ́ ṣe yẹn pé ìgbà tí lágbájá ṣe kò kúkú sí nǹkan kan tán ṣe fún un. Témi náà tí n bá ṣe wọ́n gbà mí lẹ̀. À ń jà fẹ́sìn wa ni, a sì ń jà fún ìlú wa ni. These things needs to stop. Oníkálùkù ní láti wọ́ ọ̀nà ọmọ ẹ̀ wípé kán tọwọ́ ọmọ wọn bọ aṣọ pé àwọn nǹkan kan wà tí ò dáa. Àwọn nǹkan kan wà tí ò dáa tí ò dẹ̀ yẹ kán máa bá lọ́wọ́ ọmọlúàbí. Ẹ dẹ̀ máa gbìyànjú láti máa wá tì í. Bó bá jẹ́ ó ń ṣèṣe ló ṣe nǹkan tí ò dáa tán bá gbá mú. Ṣèbó lórúkọ, ó ní orúkọ bàbá, ó ní orúkọ agboolé tó ti jáde wá. Ẹ jẹ́ ń gbé jáde, ẹ jẹ́ ń dárúkọ ẹ̀. Ẹ dẹ̀ jẹ́ kó fi ṣe nǹkan tí ó bá yẹ kó fi ṣe. Kéèyàn kankan má lọ ṣe kíni. Ẹ má fi ọwọ́ agbára, ọwọ́ èèyàn mímọ́, ẹ má fi rìn. Ìyẹn la fi máa mọ̀ pé ẹ sí nílé àbòsí, ẹ sì ṣe mọ̀náfìkí gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe máa ń sọ. Ẹ dẹ̀ ṣe kíni, ẹ ṣalágàbàgebè èèyàn. Ṣùgbọ́n tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀, tẹ́ fi ń ṣe pé bẹ́gùn bá gán máa wo lẹ́sẹ̀, ẹsẹ̀ ọ̀gbẹ̀rì la ti yọ. Tó wá yá tó wá kan tọ̀dọ̀ tí yín tẹ́ wá ní kó má rí bẹ́ẹ̀. Àwọn èèyàn ò ní fojú re wò yín. It won't augur well, you will not like it. Ìyẹn jẹ́ ẹ̀kejì, ìyẹn náà lọ bẹ́ẹ̀. Lẹ́nujọ́ mẹ́ta yìí, mo wá gbọ́ pé wọ́n náà ń pe ẹnìkan ní ọ̀rọ̀ Yorùbá. Wọ́n ní ó sun Kùránì. Mo gbọ́ ńgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀.
kódà mo gbọ́ gbogbo bí ta lọ́lọ́run ṣe ń sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ẹ bá wa dìde sí kinní kan. ṣùgbọ́n ó ṣe ni láàánú pé fún gbogbo ẹ̀yin tẹ́ wà ń di ọ̀rọ̀ yẹn àti gbogbo ohun tó ṣẹlẹ̀ àti DSS tó gbẹ́ nìyẹn, ẹ má ròyìn pé ẹ jẹ lọ àbí bó ṣe yẹ kó rí ló ṣe lọ yẹn. ṣùgbọ́n inú tèmi náà dùn pé mo padà gbọ́ pé gbà tí wọ́n gbé ẹjọ́ yẹn dé court, adájọ́ yẹn wo ẹjọ́ yẹn, ó kàn wò pé òun kàn ní láti ṣe nǹkan kan náà ni. àmọ́ ìyà tẹ́ fẹ́ fi jẹ ọmọ yẹn gangan ẹ ti fi jẹ nítorí pé ẹ lọ lo èèyàn mímọ̀ àti agbára àwọn èèyàn tẹ́ mọ̀ lókè láti lo DSS láti lọ gbé ọmọ yẹn. ẹ ti mọ̀ pé tí DSS bá gbé tán bá lọ tì mọ́bì kan tó wà lọ́dọ̀ wọn, ẹ ti mọ̀ pé ó máa ṣòro láti gbà jáde. DSS ò dẹ̀ ní tètè gbé lọ sí court, òun lẹ ṣe ohun tẹ́ ẹ ṣe, because you know pé lábẹ́ òfin under the law gangan tá a bá fojú wò ó, ọmọ yẹn ò ṣe anybody nínú yín o, òun ló ní ìwé ẹ̀ tó rà tó jó. ṣé èmi lè ṣerú ẹ̀? No, èmi ò lè ṣerú ẹ̀, pọ̀ ìyẹn ò mean pé ẹlòmíì ò lè ṣerú ẹ̀, nítorí pé ẹ̀kọ́ tá a kọ́ oníkálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀, ibi tó oníkálukú wa ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀, ojú tá a dẹ̀ máa ń gbà wo nǹkan àti bá a ṣe máa ń resolve issue ó yàtọ̀ síra wọn. ìyẹn ò wá mean pé ẹni tí ò tọ ìlànà tèmi pé ó wrong. tá a bá ní ká máa fà á lọ lábẹ́ òfin pé ká máa proof ẹ̀, káwọn agbẹjọ́rò tó dángájá kánjọ máa dúró kánjọ máa rò ó, ìyà àìtọ́ lẹ fi jẹ ọ̀gbẹ́ni yẹn. èèyàn mímọ̀ lẹ fi sọ̀rọ̀, ọwọ́ agbára lẹ fi fìyà jẹ. ṣùgbọ́n ohun tó jẹ́ kọ́pọ̀lọpọ̀ dákẹ́ màá sọ fún yín sí nítorí pé ó ń bọ̀ wọ́n ní àwọn là á dẹ́dẹ̀. ẹ ti ṣe o, ẹ ti fi lọ́lẹ̀ nìyẹn wípé ẹni tó bá ya báíbù àbẹ́ni tó bá ya kùránì, ẹni tó bá sun báíbù àbẹ́ni tó bá sun kùránì, wípé káwọn èèyàn máa pe DSS lẹ́tọ̀ọ́ àti gbé wọn, kán dẹ̀ lọ tì wọ́n mọ́lé dìgbà tó bá wù wọ́n, ìjọ tó bá wù wọ́n kán gbé wá sí court, lẹ́hùn tá adájọ́ bá wá sọ kó jẹ́ ìdájọ́ bọ́rọ̀ ṣe máa lọ. ohun tá a dúró tá a fẹ́ rí nìyẹn pé kí ló fẹ́ ṣẹlẹ̀ gangan. ṣé mọ̀ pé nǹkan máa ń ní ìpìlẹ̀, ó máa ń ní ìbẹ̀rẹ̀, ohun kan lẹ bẹ̀rẹ̀ yẹn. ọjọ́ ti wá pẹ́, wọ́n lóore pé a ṣe èrè gbàgbé, tí ọ̀pọ̀lọpọ̀ yín àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí tẹ́ ti ń kó nǹkan oníṣẹ̀ṣe síta gbangba, tí ẹ gbé kámẹ́rà tẹ́ pe gbogbo èèyàn. ọ̀pọ̀lọpọ̀ míì gan la gbọ́ tí wọ́n mọ̀ sọ lórí rédíò báyìí pé lágbájá báyìí báyìí gbogbo nǹkan báyìí báyìí nǹkan ò ní wọ́n ń jó lọ́wọ́lọ́wọ́, wọ́n sì mọ̀ sọ àdírẹ́sì, wọ́n mọ̀ sọ bẹ́ẹ̀, wọ́n sì mọ̀ dárúkọ wòlíì àbí àáfàá tó ṣe alákòóso ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yẹn. ó lè fẹ́ máa béèrè pé yẹn kí wá ló ṣẹlẹ̀, ṣèbẹ́ni tó ní ló lóun ò fẹ́ mọ́ pé kán jó. rárá o, jẹ́ n sòótọ́ fún ẹ, ohun tẹ́ fi lọ́lẹ̀ ni pé ṣèbẹ́ni tó ní kùránì, òun náà ló gbé kùránì ẹ̀ tó fowó ẹ̀ rà ló gbé síta lójó, òun lẹ lọ fi DSS mú yẹn tẹ́ fi àjẹ yẹn. òun náà ló wá dífá fún pé ìkankan nu yín ò lẹ́tọ̀ọ́ náà láti jáde kẹ wá ní ẹ̀ ń jó ẹ̀kú eégún, àbí ẹnìkan wá kó àwọn kinní kan wá, ó wá ní àwọn nǹkan ìṣẹ̀ṣe tí ó wà nù ìdílé àwọn àbí orò tó ń ṣe nílé àwọn ni kẹ wá péjọ kẹ wá lẹ pé síbẹ̀ pé ẹ̀ ń jó. ó ti dífá fún pé wọ́n lẹ́tọ̀ọ́ láti lọ bá DSS, tí DSS ò bá ń ṣe alábòsí, táwọn iná ò bá dẹ̀ ṣe ọ̀bàyéjẹ́ èèyàn tó fẹ́ dà lóru, tán fẹ́ dá ogun lẹ̀, wọ́n lẹ́tọ̀ọ́ láti wá múrú ẹni tó ṣe alákòóso bọ́n ṣe jórú nǹkan bẹ́ẹ̀, kán mú gbogbo wọn kán dà wọ́n sínú gálò. ohun tẹ́ ẹ fìpìlẹ̀ ẹ̀ lọ́lẹ̀, tẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ nìyẹn. ìdí ohun tẹ́ ẹ fi lọ́lẹ̀ tẹ́ ẹ fi múlẹ̀ nìyẹn, wípé gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe látijọ́ yìí, látayébáyé, látìgbà tí àwa ti wà ní kéékèèké, wípé ó lòdì sófin, kò kàn sẹ́ni tó fẹ́ múyàn tó fẹ́ prúfù ẹ̀ ni. ṣùgbọ́n ẹ̀yin tí wàá fi yé wa ń sìn pé ókè, àwa fẹ́ múyàn, a fẹ́ prúfù ẹ̀, ẹ sì ti prúfù ẹ̀, a ti gbà bẹ́ẹ̀. ṣùgbọ́n wọ́n ní ẹni tó bá ń gbẹ́ kòtò kó má gbẹ́ jìn, nítorí ó ṣeé ṣe kó jẹ́ pé òun náà ni ó padà jìn síbẹ̀.
já sínú kòtò tó gbẹ́. Kòtò tẹ́ gbẹ́ lẹ̀ yìí, ẹ ti gbẹ́ lẹ̀ fúnra yín o, èyí tó bá dánrú ẹ̀ wò nínú yín náà yóò kó sínú ẹ̀ o. Bẹ́ẹ̀ ni, ohun tí ó fi wá mú pé kankan nínú yín yóò wá dọ́gbọ́n kan òun náà ò ní kó sínú kòtò tó gbẹ́ lẹ̀ tó ń ju àwọn èèyàn sí yìí, á jẹ́ pé àwọn tán láwọn ń ṣe àkóso ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà, á jẹ́ pé àwọn gangan ná fẹ́ dá wàhálà lẹ̀, ná fẹ́ dá ogun lẹ̀. Bẹ́ẹ̀ ni, nítorí pé bá ṣe bí ẹrú la ṣe bí ọmọ. A lè máa lo òfin ẹ̀gbẹ́ kan fáwọn apá kan, ká wá dá òfin kan ká máa lò ó fáwọn míì. Gẹ́gẹ́ bẹ́ ṣe ṣe pẹ̀lú ọ̀rọ̀ Adégbọlá Abdulazeez àti ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní eléyìí tẹ́ mú tẹ́ ló jó Kùránì lẹ́nu lọ́ọ́lọ́ọ́ yìí, ọ̀rọ̀ Yorùbá. Àti gẹ́gẹ́ bẹ́ ṣe dọwọ́ bo ẹni tí ó dúnkùkù ikú mọ́ àwọn èèyàn pé tí wọn bá kúrò níbi tí wọ́n ti ń tajà tí wọ́n ń gbé, tóun bá padà wá bá wọn, tó sì parọ́ mọ́, torí èmi fẹ́ nígbàgbọ́ pé ó parọ́ mọ́ Emir ni, pé Emir mọ̀ sí Emir ló rán òun. Ó sì tún parọ́ mọ́ ọ̀gá ọlọ́pàá pé ọ̀gá ọlọ́pàá mọ̀ sí. Èmi fẹ́ gbà pé irọ́ ló pa mọ́ wọn. Ṣùgbọ́n ìdí tí òfin ìjọba ò fi gbé lórí irọ́ tó tẹ̀ pa mọ́ ọlọ́pàá, tófin ò bá gbé lórí ti Emir, kò yé mi dòní dọ̀la. Ṣùgbọ́n a mọ̀ wípé wọ́n ní àwọn kan, mi ì ní dárúkọ ṣùgbọ́n gbogbo wa la gbọ́, àwọn fọ́nrán yẹn ṣì wà, a lè wú jáde wípé àwọn ni wọ́n lọ parí ọ̀rọ̀ yẹn pé ó ṣàṣìṣe ni, kán dákun kán bá wọn dáríjì kán filẹ̀. Kódà wọ́n ní wọ́n tẹ̀lé lọ sí wọ́n tẹ̀lé lọ́jọ́ tán gbé lọ ibi tí wọ́n ti fẹ́ sọ̀rọ̀ yẹn láti lọ dúró gẹ́gẹ́ bí authority pé a wà lẹ́yìn ẹ̀, ẹ bá wa filẹ̀ kó máa lọlé, ẹ má fìyà kankan jẹ. Ṣó tọ́, ṣó dáa ká máa ṣe bẹ́ẹ̀? Nítorí tí a bá ń tá, ẹ jẹ́ ká máa tọ̀ kó má baà dẹrun onídìí. Kì í ṣèjà, kì í ṣèjà, òótọ́ ọ̀rọ̀ la wá sọ kóra wa. Láti wá kásẹ̀ ọ̀rọ̀ mi nílẹ̀ fún gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin tí Elédùmarè ní pé kẹ́ ẹ rọra gba àmọ̀ràn kínkínní tí mo mú wá níjọ́ kìíní àná, ẹ gbọ́ àárín yìí dáadáa, ọ̀rọ̀ yìí ṣe pàtàkì. Ẹ lè má tíì pay attention, ẹ lè má tíì mọ gravity ohun tó ṣẹlẹ̀. Níjọ́ kìíní àná, nígbà tí ọ̀rọ̀ gérígérí, apààyàn, kúrankúran tó ṣẹlẹ̀, tí ìyá kan jáde tó bẹ̀rẹ̀ sí pe orúkọ bàbá tibí, gbogbo wa la mọ ẹni tí mò ń sọ, tó ń dárúkọ bàbá yẹn, ọ̀rọ̀ tí ò kan bàbá yẹn lọ́wọ́, tí ò kan bàbá yẹn lẹ́sẹ̀, tó jẹ́ pé ìgbà yẹn nìyá yẹn wá mọ̀ pé kóun gbérú ọ̀rọ̀ yẹn jáde. Ẹ máa wo bí wọ́n ṣe hun ète yẹn o, ẹ wo bọ́n ṣe hun ète yẹn. Tó wá ń ní òun ò ní dárúkọ, ṣùgbọ́n gbogbo wa ti mọ ẹni tó ń sọ toró ti sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti dárúkọ ẹni yẹn, tá a dẹ̀ ti mọ̀ pé ẹni yẹn ni. Gbogbo ohun tó dẹ̀ ń sọ, gbogbo àpèjúwe tó ń ṣe, tó ti jẹ́ ká mọ ẹni tó ń sọ, tó wá dàbí pé ó fẹ́ máa mú ẹni yẹn wọnú ọ̀rọ̀ yẹn pé ara àwọn tó máa wà nínú irú ìwà yẹn nìyẹn, tó sọ gbogbo ẹ̀ lẹ̀, tó tún wá sọ àwọn nǹkan míì. Ẹ rí i pé mo jáde, mo ṣètò, mo ní ẹ̀yin èèyàn wa, mo fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá pé gbogbo ohun tí ìyá yẹn sọ, ẹ má bá wọn dá sí o, ẹ dẹ̀ má bá wọn jáde láti ṣètò pé lágbájá báyìí báyìí kẹ́ wá lọ máa dárúkọ, nítorí pé ó máa ní ewu. Wípé ìwọ tó ò bá mọ̀ tẹ́lẹ̀, ìjà ti wà ńlẹ̀ tẹ́lẹ̀, ó dẹ̀ dàbí pé páńpẹ́ lọ̀rọ̀ yìí. Àwọn èèyàn kan dẹ̀ wà lẹ́yìn ẹni tó ń sọ̀rọ̀ tó ń fẹ̀sùn kànyàn yẹn, ó dẹ̀ ní ohun tán ń bá bọ̀, ó lóhun tán fẹ́ ṣe pé ṣùgbọ́n ìwọ tó ò mọwọ́ tó ò mẹsẹ̀, ẹ má bá wọn dá sí. Bẹ́ bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ ńpa ẹ̀, ẹ má dárúkọ èèyàn, nítorí pé kí ni, Ọlọ́run má jẹ́ a rógun ẹjọ́. Ṣé ẹ rí i pé wọ́n hun ète yẹn, wọ́n kún títí débi pé ìgbà tán rí i pé ọwọ́ àwọn ò ká mọ́, bó ti fẹ́ já sí wàhálà, ó fẹ́ já sí tìjú, wọ́n tún hun, wọ́n sọ débi pé wọ́n tún fẹ́ sọ ẹni yẹn lẹ́nu pé oníṣẹ̀ṣe ni, àwọn oníṣẹ̀ṣe ló ń tẹ̀lé, pé àwọn oníṣẹ̀ṣe ti láwọn máa gbèjà ẹ̀, wọ́n láwọn máa kó òka
àwọn máa kálùwó. Èmi àti yín mọ̀ pé kò sóníṣẹ̀ṣe kankan tó fẹ́ kó ka àtàlùwó kankan lọ bì kankan lọ lu ẹnikẹ́ni wípé asọdùn àti irọ́ pátápátá ayé àti ọ̀run òun lohun tí ìyá yẹn ń sọ. Ṣùgbọ́n mọ̀ọ́mọ̀ mú yẹn wọnú ẹ̀, ó wá lo ọgbọ́n bíi pé kò yẹ kó rí bẹ́ẹ̀ báwọn bá tiẹ̀ ń jà, ṣùgbọ́n gbogbo yẹn ò kan èmi, mi ò fẹ́ dá sí, mi ò dẹ̀ dá sí nígbà yẹn. Ṣùgbọ́n inú mi dùn pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ dá sọ́rọ̀ yẹn torí pé tẹ́ bá lọ wo orí ẹ̀rọ ayélujára ń sìn, ẹ́ rí i pé lẹ́yìn gbogbo ẹ̀, ibo náà forí ọ̀rọ̀ yẹn tì sí. Wọ́n náà ti dáríjìra wọn, wọ́n ní wọ́n gbéyàn lọ ilé ẹjọ́, defamation of character gbogbo ẹ̀, wọ́n náà ti withdraw ẹ̀. Ibi tó wá gbà kan ni gbà kan ìwọ ni. Ṣé o mọ̀ pé ká ní ìwọ òtu tó mọ nǹkan kan nípa gbogbo àyíníke àtàyínípadà tí wọ́n ti hun kalẹ̀, gbogbo irọ́ tán ti hun kalẹ̀, tó mọ nǹkan kan nípa ohun tó ń ṣẹlẹ̀, tó mọ àwọn tó ń engineer kíní yẹn látẹ̀yìn, tó mọ̀ pé ìjà ti dìjà faction nínú ẹ̀sìn, ipò ohun tán sọ dà nìyẹn. Ìjà dẹ̀ ti dìjà pé a fẹ́ bẹ nìkan lójú jẹ́ kán mọ́ kà kúnra wa nínú ẹ̀sìn mọ́. Kán sọ pé ara àwọn tí wọ́n ń ṣe báyìí tán ń ṣe báyìí ni. Ìwọ tó mọ̀ bẹ́ẹ̀ tó fẹ́ lọ dá sí, tó fẹ́ gbọ́rọ̀ yẹn lórí, tó fẹ́ máa bá wọn ṣe yìí tí wọn náà fẹ́ máa sọ pé maybe bóyá torí feel pé o fẹ́ ṣe content àbí torí pé bóyá ìwọ náà ẹni yẹn ti ṣẹ̀ àbó ti ní nǹkan kan pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n tí ò jọ ọmọ tó ń ṣẹlẹ̀, àbí ìwọ o jẹ́ ẹni tó ìfarabalẹ̀ tó ìṣèwádìí tí wọn náà kàn gbọ́ tó rò pé òótọ́ ni, tí wọn náà wá jáde tó wá ń sọ̀rọ̀ tó wá lọ ń dárúkọ. Tó mọ̀ pé ká ní wọ́n ti pè wọ náà lẹ́jọ́ ní ìsìn pé o bà wọ́n lórúkọ jẹ́ kó wá mẹ́rin ohun táwọn ṣe jáde. Tó mọ̀ pé ẹni tí ó dá kinní yẹn lẹ̀ ńsìn báyìí, wọ́n ní wọ́n ti gbàgbé gbogbo ẹjọ́, wọ́n ti kó ẹjọ́ kúrò ńlẹ̀. Tó mọ̀ pé ìwọ ni ò bá kù sẹ́nu ẹ̀ báyìí, tí wọ́n bá ní kó wá máa mú ẹ̀rí wá, kó wá máa rojọ́ ibi tó ti rí gbogbo ohun tó ń sọ tó fi dárúkọ wọn síbẹ̀. Ṣọ́rọ̀ mi yé wa? Ìdí tí mo ṣe padà síbẹ̀ tí mo ṣe ń sọ eléyìí ni pé torí ọjọ́ míì, torí ọjọ́ iwájú, irú ẹ̀ tún lè wáyé. Irú ẹ̀ tún lè wáyé. Àǹfààní lè má wà fún wa láti rẹ́nikẹ́ni tí ó sin wa ń gbẹ́rẹ́ ìpàkọ́ pé ẹ má bá wọn dá sírú ọ̀rọ̀ yìí. Òun ló jẹ́ máa sọ ohun tí mò ń sọ yìí. Fún ìwọ tó ò bá rò ó débẹ̀, tó ò bá dẹ̀ rántí, àbí tó ò bá rí bẹ́ẹ̀, mo fẹ́ pe àkíyèsí ẹ sí pé jẹ́ ká assume pé ìwọ ti dá sọ́rọ̀ yẹn, ìwọ ti dárúkọ pé lágbájá náà ń bá wí. Bó ṣe máa ń ṣe nìyẹn, ìwọ náà ti sọ̀rọ̀ o ti ṣe. Wọ́n ti wá fún ẹ níwèé, wọ́n ti pè ìwọ náà lẹ́jọ́ pé o bàyàn lórúkọ jẹ́. Ní ìsinyìí tí wọ́n ti pè wọ́n nínú agboolé ẹ̀sìn níbi tí gbogbo wọn ti jáde wá, tán ti ní kóńkálùkù, tán sì ti jáde tán ní wọ́n ti withdraw gbogbo case. Jọ̀ọ́ ṣó rò pé wọ́n máa withdraw case tiẹ̀? Àgàgà tó ò kí ń ṣe ẹlẹ́sìn wọn, tó ò sí nínú àárín wọn. Ṣó rò pé wọ́n máa withdraw case tiẹ̀? Ara gbogbo ohun tá à ń sọ ni. Bẹ̀rẹ̀ sí ronú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá as your first thing. Think Yorùbá first. Pé ọmọ Yorùbá ni mí. Kí ni mo lè ṣe, ọ̀nà wo la lè gbà tílẹ̀ Yorùbá ó fi gòkè àgbà tí ó fi dáa? Gbogbo orúkọ burúkú, gbogbo nǹkan aburú tán ń ṣe tán fi ń porí Yorùbá yìí, báwo la ṣe máa dẹ́kun ẹ̀? Báwo ló ṣe máa dópin? Gbogbo ẹ̀sìn tó wù kó máa ṣe láyé yìí, rántí wípé Elédùmarè mọ̀ọ́mọ̀ dá ẹ sílẹ̀ Yorùbá ni. Ó rí ilẹ̀ Lárúbáwá ńbẹ̀ tí ò sọ pé kán lọ bí ẹ síbẹ̀. Ó rí ìlú òyìnbó ńbẹ̀ tí ò ní kán bí ẹ síbẹ̀. Ó rí India ńbẹ̀ tí ò ní kán bí ẹ síbẹ̀. Ó rí China ńbẹ̀ tí ò ní kán bí ẹ síbẹ̀. Ṣùgbọ́n ó pinnu pé ilẹ̀ Yorùbá ni wọ́n ó bí ẹ sí. Ṣé o mọ̀ pé ó nídìí tá a ṣe bí ẹ síbẹ̀? Tó o bá tíì mọ̀, ìwọ ni kó o farabalẹ̀ kó wá pe àrònú ẹ̀ ọ̀dọ̀fínú ẹ̀, kó wá tẹ́rò ara ẹ̀ pa pé okay, eléyìí tí mò ń ṣe yìí, ṣé ó yẹ kí n ti ga ju ibi tí mo wà yìí lọ àbí ibi tí mo wà yìí náà ló yẹ kí n wà? Ilẹ̀ Yorùbá tá a tiẹ̀ ń pariwo yìí, ṣó yẹ kó ti ju ibi tó wà yìí lọ àbí ibi tó yẹ ká wà náà la wà? Ìwọ tó bá láròjinlẹ̀, tó bá farabalẹ̀, wàá rí pé a sí níbi tó yẹ ká wà. Wàá rí pé ìwọ gangan fúnra rẹ, ibi tó yẹ kó wà kọ́ ló wà. Gbogbo ipòkípò tó wù kóníkálùkù wa ká wà níbi tá a ti ń ṣiṣẹ́ lénìí, a mọ̀ pé tó bá jẹ́ pé ìlú baba wa la wà, a mọ̀ pé ipò yẹn ó yẹ ká jù bẹ́ẹ̀ lọ, kì í ṣe bẹ́ẹ̀ ló yẹ ká wà.
ẹlòmíín wà tán gbé lé wa lórí tó jẹ́ pé kò mọ nǹkan kan, àwa gan là ń ṣiṣẹ́, òun kàn ń gba owó ni, ṣùgbọ́n ọlá pé ìlú bàbá tiwọn ni wọ́n wà, òun ni wọ́n ń jẹ. Ibi tí wàá ti mọ̀ nìyẹn pé kì í ṣe àṣìṣe pé wọ́n bí ẹ sílẹ̀ Yorùbá. Mò ń wo bàbá mi kan, wọ́n ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bàbá yẹn wọ́n ti di wòlíì nísìnyí o, wọ́n wá ń sọ̀rọ̀ gbogbo ohun tán ṣe nígbà tán wà lọ́dọ̀ọ́ àti itú tí wọ́n pa àti nǹkan tán dánwò. Ẹni tó wá ń bi wọ́n lọ́rọ̀ yẹn wá ní bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ti di wòlíì nísìnyí, ẹ tiẹ̀ jẹ́ n béèrè nǹkan lọ́wọ́ yín. Ṣé irọ́ làwọn èèyàn máa ń pa ni? Wọ́n lágbára wà ńlẹ̀ Yorùbá, pa ní agbára pé oríṣiríṣi nǹkan la lè ṣe. Bàbá yẹn ní ká má parọ́ o, lóòótọ́ ó lágbára wà, ó nítorí òun mọ̀ ni. Ó wá sọ̀rọ̀ kan, ó ní wọ́n ṣe nǹkan kan fóun. Ó kà lára ohun tán fi ṣé, nínú gbogbo ohun tó kà kò sẹ́jẹ̀ èèyàn ńbẹ̀, kò sóhun tó jọ bẹ́ẹ̀ ńbẹ̀. Ó ní wọ́n wá gbé fún òun pé tóun bá ti fi sára, òun ò ní wọ nǹkan kan, òun á wà ní ìhòhò. Kóun pé láti dán wò bóyá ó ṣiṣẹ́ àbí ò ṣiṣẹ́, pé wọ́n gbé sóun lára, wọ́n ní kóun má wọ nǹkan kan, kóun lọ sáàárín ọjà. Ó lóun wá lọ sáàárín ọjà. Ó nígbà tóun dáàrin ọjà, ó ní kò sẹ́ni tó róhun lóòótọ́. Ó lóun kàn ń lọ ni. Ó ní ṣùgbọ́n àwọn ìyá mẹ́ta kan pé wọ́n róhun. Ó lóbìnrin ni wọ́n. Ó láwọn mẹ́ta ni ó ní wọ́n róhun, ó náà wá ń rẹ́rìn-ín. Ó náà ń wò wọ́n dẹ̀ ń rẹ́rìn-ín. Ó nígbà tóun padà dọ́dọ̀ ẹni tó ṣe nǹkan fún, ó lóun wá sọ fún pé òótọ́ ni ohun tẹ́ ẹ ṣe fóun, ṣùgbọ́n àwọn mẹ́ta kan ó dà pé wọ́n ń wò wọ́n ń rẹ́rìn-ín. Ó lẹ́ni yẹn wá sọ fóun pé àwọn ìyẹn ò róhun, àwọn ìyá ni, ṣùgbọ́n kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀, kò dẹ̀ sí nǹkan kan tó máa ṣe fóun, pé ó yé wọn, pé ohun tó ṣẹlẹ̀ yẹn pé ó yé wọn, fáwọn yẹn nìkan ló lè róhun, ṣùgbọ́n kò sí nǹkan kan tí wọ́n ó ṣe fóun. Kí ni mo fẹ́ fàyọ? Ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ bàbá yẹn wá sọ fún bàbá yẹn pé ṣé ẹ mọ̀ pé fún àpẹẹrẹ irú ohun tẹ́ ẹ sọ yẹn, orílẹ̀-èdè China, àwọn Chin-Chong, wọ́n ti ṣe nǹkan kan tó jọ bẹ́ẹ̀ nísìnyí, pé ó dàbí ọ̀rá, pé téèyàn bá ti wọ̀ ọ́ àbí tó bá dà á bo nǹkan, wọn ò lè rí nǹkan yẹn. Tó bá jẹ́ nǹkan ogun ni, tó o rán pé kó lọ ṣe nǹkan tí ẹ ti wá fi kiní yẹn cover ẹ̀, àbí tó bá jéèyàn ló wọ̀ ọ́ níbi tí nǹkan yẹn bá wà, pé wọn ò lè rí. Ṣó jọra wọn àbí ò jọra wọn? Kí ni brain àbí logic behind it? Wọn ò sọ pé China lọ rà á lọ́wọ́ Amẹ́ríkà o, wọn ò lọ rà á lọ́wọ́ Britain o, wọn ò lọ rà á lọ́wọ́ Russia. Àwọn náà ṣe é fúnra ra wọn. Ṣùgbọ́n wọ́n ní tiwọn yẹn wọ́n ṣe bíi nylon. Ẹni yẹn wá fi ń ṣàpèjúwe pé ó fẹ́ jọmọ́rú ohun tẹ́yin náà ń sọ yẹn. Ìbéèrè wa wá ni pé irú ìmọ̀ yẹn, the logic and the brain behind irú nǹkan yẹn, because nísìnyí gbogbo àgbáyé ni wọ́n ti ń gbárajọ, náà ti ń sọ̀rọ̀ lórí irú ohun tí China ṣe yẹn, pé bí wọ́n ṣe ní jẹ́ kán lò ó ní ọ̀nà tí ò dáa, torí kó má lọ di pé wọ́n á fi dá ogun lẹ̀ àbí wọ́n á lọ máa fi kógun jà ìlú kan. You see, when you talk of world power, tẹ bá ń sọ pé àwọn country kan, àwọn orílẹ̀-èdè kan lágbára, wọ́n ní nǹkan àmúṣọrọ̀, ara ohun tí ó ń ṣe ìpìlẹ̀ ẹ̀ nìyẹn. Nísìnyí ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ti ń bẹ̀rù pé irú nǹkan tí China ní lọ́wọ́ yìí tó dàbí nǹkan agbára yìí, a lè gbà wọ́n láàyè o. A gbọ́dọ̀ wádìí ẹ̀, a dẹ̀ gbọ́dọ̀ wá bá a ṣe máa ní àwọn òfin kan tá a máa fi dè wọ́n pé àwọn nǹkan báyìí báyìí ò gbọdọ̀ ṣẹlẹ̀. Ẹ wá imagine nílẹ̀ Yorùbá pẹ̀lú ìmọ̀ tí Elédùmarè jogún fún wa. Ṣé táwa náà bá develop tiwa, ṣé àti ní nǹkan tí a máa fi counter China bẹ́yẹn? Ṣé China ò ní respect wa? Ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ẹ̀yin kan ẹ̀ nítorí ẹ̀sìn tiyín ẹ máa block development ohun tí Elédùmarè fún wa. Ẹ̀bùn tiwa nìyẹn, ohun tá a fún wa nìyẹn. Ìwádìí ìjìnlẹ̀ ló yẹ kó máa lọ lórí ẹ̀. Á tún wá rọ́pọ̀lọpọ̀ yẹn wá bọ́ sórí ẹ̀rọ ayélujára, ẹ máa bú àwọn bàbá yẹn, ẹ máa bú ilẹ̀ Yorùbá, ẹ máa ní òun náà ni ò jẹ́ dàgbàsókè. Ìdàgbàsókè ò lè dé níwọ̀nba àgbà tẹ́ bá ń ṣe àbòsí, tẹ́ ń ṣe gbogbo rándanràndan tẹ́ ń ṣe. Until you leave people alone and let them act according to God's wish,
gẹ́gẹ́ bí èrò Elédùmarè wà nílẹ̀ Yorùbá ẹ gbà wá láàyè ọ̀rọ̀ pé wọ́n ń pààyàn àbí wọ́n ń fẹ̀jẹ̀ èèyàn ṣe nǹkan kọ́ là ń bá yín sọ torí mo mọ̀ pé gbà tó lórí burúkú ọ̀pọ̀lọpọ̀ ọnu yín ó bá jáde ńsìn ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ máa pààyàn ẹ̀jẹ̀ èèyàn lẹ́ẹ̀ máa sọ meanwhile àtijọ́ tẹ ti ń pariwo tá a bá lọ kó nọ́mbà kalẹ̀ tá a bá kà á tá a bá tabulate ẹ̀ a mọ àwọn ẹlẹ́sìn tá a máa bá nídìí àwọn tán ti ká ẹ̀yà ara èèyàn mọ́ lọ́wọ́ jù a mọ àwọn ẹlẹ́sìn tá a bá nídìí pé wọ́n ń pààyàn jù ó jọ yé mi àti yín bọ̀ ìyẹn kọ́ ni ọ̀rọ̀ wa ní ìsìn ọ̀rọ̀ ọmọ Yorùbá tó jọ pa gbogbo wa pọ̀ ní kẹ́ ẹ jẹ́ ká jọ sọ èmi ò wá levy allegation against any religion àbí any ìlú pé àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ at the same time mò ń sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ tẹ́ máa ń sọ pé ìlú tiwa ló dáa jù àwọn ìlú báyìí ló ń ṣe báyìí ẹ lọ stop ẹ ìlú yín ò dáa jù ìlú kankan lọ ìlú yín ò dáa jù ìlú kankan lọ irú àtàbòsí ló pọ̀ nínú ohun tẹ́ ń ṣe lẹ fi ń bo àṣìṣe àtòun rándanrandan àti nǹkan tí ò dáa tẹ́ ń ṣe mọ́lẹ̀ ṣèfínì kò jù bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbé mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí àwọn òpònú afọ́fúngbẹ̀mù àwọn akídanidání ẹ̀dá tí lùkúlùkù fẹ́ yọjú wọn lọ tí wọ́n ní kí DSS wá arrest Aláàfin Ọ̀yọ́ tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ ọ̀rọ̀ wà lórí ẹ̀ mò ń padà bọ̀ mi ò tíì dé bàbá mi Adéfáìwálẹ̀sìn bẹ́ẹ̀ bá rí fọ́nrán ẹ dákun ẹ bá mi ṣe màá pè yín ọ̀rọ̀ wà mo nílò kẹ́ bá mi wọnú odù Ifá ẹ bá mi mú ìtàn kan jáde ẹ bá mi wọnú odù Ifá ẹ bá mi mú ìtàn kan jáde lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè màá pè yín fúnra mi ẹ ṣeun títí dìgbà tí a bá tún pàdé lórí fọ́nrán mi ó ṣeé ṣe kó jọ̀la bó ṣe wù mí sí kó jẹ́ live show lọ́la lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè èmi ò ní kú ẹ̀yin ò ní kú Elédùmarè á wà pẹ̀lú gbogbo wa ǹjẹ́ gbogbo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ̀yin tí Elédùmarè ní pé kẹ́ máa bá mi rìnrìn àjò yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá mi rìn bọ̀ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè aburú ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ yín ikú ò ní gbọmọ pa lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń bá mi rìnrìn àjò yìí tẹ́ ń súre fún mi tẹ́ ń ṣiṣẹ́ tẹ́lẹ̀dùmarè ràn yín agara ìdóńṣe Ọlọ́run agara ò ní dá yín o ẹ ní fọmọ yín ṣe ẹ ní fàyà ṣe ẹ ní fọkọ ṣe ẹ ní fi kankan nínú ohun tó ń mí àti èyí tí ò mí nínú ohun tẹ́lẹ̀dùmarè jogún fún yín ẹ ní fi ṣe gbogbo ẹni tó bá fi ti ara ẹ lẹ̀ báyìí tó ń gbọ́ tẹni ẹlẹ́ni wọ́n lẹ́lẹ́dùmarè òun ló ń bá wọn gbọ́ tiwọn Elédùmarè ò ní ṣiṣẹ́ yín láàbọ̀ kò ní ṣe láṣekù yóò ṣiṣẹ́ yín láṣepé ni gbogbo ibi tí àwọn èso tó tara yín náà jáde wọ́n máa ń dé wọ́n máa bá ojú rere Elédùmarè pàdé wọ́n ṣe ń bójú rere Elédùmarè pàdé wọ́n mọ̀ bá tọmọ ẹ̀dá èèyàn pàdé ẹ ti dàgbà o ẹ ní dàgbà yà ẹ ní dàgbà òsì àgbà yín ò ní ráre ẹ sì ní fòsí àtàìsàn ẹ ní fi lò gbà láṣẹ Èdùmàrè Elédùmarè tó ń kún yín lọ́wọ́ tó wà pẹ̀lú yín kò ní padà lẹ́yìn yín a máa júṣe fún yín láṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni mo mọ̀ ọ́ lóore títí dìgbà tá a bá pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín Dr. Mike Ọlábánjí Ọlágúnjú Ifágúgú yín kan báyìí Ègùnjẹmí mo lémi ni ọmọ wọn lódò wa ọmọ òjíwìjíwì fọwọ́ bẹ eégún tẹ́lẹ̀ èmi lọmọ afẹnugbẹbọ láṣẹ Èdùmàrè títí dìgbà tá a bá pàdé ohun ayọ̀ lásán ẹ ṣeun. Olódùmarè ọdọwẹ o ìwọ ìwòye ní ìwòyí di méjì ọdẹrin ló dífá fún Ọlọ́fin Àgódì wọn rán níjọ́ tó rúbọ àìkú wọn ní ó rúbọ ó ru ó ṣe kò kú mọ́ ìyẹn àwọn awẹ ìyìnfá ẹsẹ̀ tọ́nà ijó fà á ọ̀yànù kótó lórin awó bá yọ sí lẹ́nu ní báńkọ̀rì wípé ó ṣe ó Jésù a ò máa yán ó ṣe ó Jésù. Àrísáré lọmọdé régún
àgbàgbọ́n lóbìnrin gbọ́n orò kí gbogbo èèyàn máa fọwọ́ tèmi wọ̀ mí lónìí o yóò di gbẹrẹ fún mo fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún ó di gbẹrẹ fún o mo ti fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún èmi balógun èmi ọ̀dára kankan bú o ó ṣèwò orí kan ṣoṣo lè jò ní tí fi túgbà orí ká